gbogbo ẹ̀yin wa ẹ máa wo Bisi Ologe Show pẹ̀lú Bisi Edunjobi. Thank you. Mama wa jẹ́ èèyàn kan tí ọkọ̀ lè jọ. Èèyàn ọkọ̀ náà bí mo ní wù ẹ́. Ẹ jẹ́ àsọ̀rọ̀. Ó yá sọ̀rọ̀. Mama ní orúkọ mi àti ilé ẹ̀ àti ìdílé mi ẹ̀bùn wà fún yín. Ṣé alájọ ibi mọ́kòrò Abẹ́ni ẹjẹ́ àṣẹ kó tó di pa lọ kí wọ́n lè ròyìn wá bá lọ tán. Ìwà tí Saje ń wù ló ń jẹ, ìwà rere ló mú lẹ́sọ̀ ènìyàn. Ó wá ní púpọ̀ tó pọ̀ bẹ̀rẹ̀, ó ní làkìsà kẹ́yìn àtọ́. Lókè lókè ló máa lọ onírẹ̀ láéláé. 50,000 naira gift. Oya pàṣẹ lórí ẹ̀. Mama, ẹ pàkáàtì ń báyìí báyìí. Ní wákàtí. Jọ́sẹ̀ bẹ́ẹ̀ dé ìdàgbà èdè.
One house ẹjọ́ right about now ẹni táwọn mọ̀ ní èjì rẹ̀ ọlọ́jọ́ òbí rẹ̀ ọlọ́wọ́ ọ̀tún ẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀rẹ̀ fara yíra ẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kan àti òní sọ̀rọ̀. Ànábì. Lọ́mọdé wa ti lágbà wa ìpè nǹkan tá à ń ṣe fún màmá wa lé Ọlọ́run àṣírí kárí gbogbo wa. Àmín. Gbogbo wa lá máa ṣọdún ayọ̀ àti ṣọdún ìbàdàn. Àmín. Fàùsíà Àyìnkẹ́ nígbà kan ti pẹ́. Ìgbà kan. Àwa mẹ́ta lájọ rìn ní tí gbogbo èèyàn mọ̀ kí Ọlọ́run kó fọrùn kẹ́ni kẹta wa Ọlọ́run kó bá bẹ̀ Ọlọ́run ìyá kíkẹ́ Ọlọ́run bá bẹ̀ Ọlọ́run bẹ̀ káwà kọ́ ọ̀bá Ọlọ́run dá ọ̀rọ̀ sí lájọ nígbà tí ẹnìyẹn dẹ̀ papòdà ṣùgbọ́n gbà tó dé àárín ajé gbé sí wa láàrin jẹ́ pé wọ́n fẹ́ kọ̀ yàrá wa síra wa nígbà tí wọ́n bá mi nínú yàrá níjọ́sí ẹni kéré tí wọ́n fi wá sí ìgbà mo ní ọjọ́ ti pẹ́ àdéhùn tó ń kọ́ yìí wọ́n nígbà tá a sì kéré ọmọ mi tábà wà ní oníṣọ̀ báyìí àjọ máa ń sùn yàrá àṣìṣe tó bá sùn yàrá àjọ máa ń ṣe nígbà tá a yé dé mo dúpẹ́ lọ́dọ̀ kan pé Ọlọ́run ti tún wá yí padà àti tún bọ́ ara wa yé fáwùsà wàá ṣọ̀pọ̀lọpọ̀ nígbà ó ní fọdún ilé ìṣàṣùmọ̀ wà á dàgbà wà á tó lura ó wà tí kò pẹ́ láyé tó ní mọ̀ sáré ó ní mọ̀ fún mọ̀ ó ní mọ̀ tìyàwó ọmọ àwọn ẹjọ́ náà jọ ṣe pẹ́pẹ́pẹ́ gbogbo àtàwọn àbíbà ilé ni ànífẹ́ ní kankan ló wá ṣàwátì nígbà tí oore kan tá à ń ṣe tó bá pọ̀lẹ̀ wọn nífẹ́ ní kankan wá ló wá ṣàwátì ọlá láwùláwà láwùláwà Ọlákùwádà ilá ilá ọlá ìsájà ìdájà lọ́sílá wà níwájú wa ìtọ́jú ẹ̀ẹ́dì ìlọ́bìnrin ẹ̀kúwájá sọ́bìnrin àti ọ̀gá ẹjọ́ ká tó bọ̀ tà àwọn ọ̀gbọ́n wà ń tà ẹ jẹ́ ká gba small chops wà báyìí sọ́wọ́ àwọn continue refreshment ń tà ọmọ tí mo sọ ẹ jókòó báyìí. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.